alaikum wa rahmatulahi wa barakatuh. Àsùnkúngbadé Islamic Dawal International lábẹ́ ìdarí Alhaji Muhammad Shefiu Tijani Akéwùgbadé tí gbogbo èèyàn mọ̀ sí Àsùnkúngbadé fi àsìkò yìí gbé gbogbo ènìyàn síbi Maulid Nabi ọlọ́dọọdún àti fíníjòyè ẹ̀sìn eléyìí tí ó wáyé lọ́jọ́ 18 18th January ọdún tá a wà yìí ní ọgbẹ́ni Comio School lẹ́yìn cemetery Ìgbọ̀nà Ayétòrò area Òṣogbo bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Honourable Abdul-Lateef Akínyẹmí tí wọ́n jẹ́ bàbá àdínní Akéwùgbadé lólùgbàlejò àgbà tí wọ́n sì máa wé láwà ní Faharul Islam fún Alhaji Barrister Hashim Akitunde Abioye OSEC chairman lábẹ́ àkóso bàbá wa Chief Imam Gaji Central Mosque Alhaji Sheikh Abdul Fatai Adeyemi Israel Majesty Ọba Kazeem Adekunle Ìlúfẹ́milóyè ọlọ́kìnní ọ̀fọ̀kìnní lórí adé ọjọ́ náà Sheikh Kamildeen Abọ́lájí Abioye Naibul Imam Gaji àti Shehu Ismail Isiaq Adébáyọ̀ tí wọ́n jẹ́ mufasiru àgbà fún mọ́sálásí Gaji àwọn ní spiritual fathers of the day Alhaji Karim Adepoju bàbá Wande ní bàbá ọjọ́ náà Alhaja Fatima Ayọ̀lá Adeleke Al-Qudus Petroleum níyà ọjọ́ náà chairman of the day Alhaji Honourable Abdulgani Ọláolúwa Aṣèjèrè àti Alhaji Aliu Mẹ̀búrújì àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Alhaji Honourable Ibrahim Taofik Káyọ̀dé K-Dollar Alhaji Ismail Ọláwálé aláṣẹ Ọláwálé plastic àti Alhaji Nurudeen Alówólé Abúlé Ṣòwò pẹ̀lú ìdílé Ṣẹ́ríkí Fúlàní àtọgọ́rọ̀ àwọn èèyàn kọ̀rìnkọ̀rìn tá a ti fìwé pè ló máa wà níkàlẹ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà ni Fọdílàt Sheikh Daoud Ọláyínká Al-Adabi àti Fọdílàt Sheikh Yusuf Babatunde Ọkọ̀ya Ilẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kájọ pàdé ní Sunday ọjọ́ 18 níbi Maulid Nabi ìjọ Àsùnkúngbadé Islamic Dawal International inna Allaha wa malaikatahu yusalluna ala nabi dájúdájú Ọlọ́run àtàwọn màláìkà rẹ̀ ṣe àsàlátù fún oníṣẹ́ ńlá Adéwálé Anabi Muhammad tíkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ wá kádìjọ ṣe àsàlátù fún Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam àdúrà gbogbo wa ni ó gbà o fún àlàyé 0803 808 7995 a ó máa retí yín o máa sálá wáyé